You are watching My Naija TV. وعلى آل سيدنا محمد صلى الله عليه وسلم كما صليت على سيدنا إبراهيم عليه الصلاة والسلام وعلى آل سيدنا إبراهيم عليه الصلاة والسلام في العالمين إنك حميد مجيد. آمين يا الله. ohun tó yẹni ló yẹni. أكرمكم الله. okùn ọrùn kò yẹ adìẹ bàbá ó sì yẹ adìẹ ẹni tí ó fà á lójú ó ti. يا ما تحبون ó yá yìí ọmọ yìí. نبي الإنجا محمدا ó manage máìkì ni bó bá ti rí ni. صلوا عليه وسلموا تسليما. lẹ́kùnjọ ìwọ tó o bá fẹ́ràn Nábì sọ pé sallallahu alayhi wa sallam. يا ما تحبون bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. نبينا محمدا صلوا عليه وسلموا تسليما. mo fi gbogbo kíkí tààkìyàn àtẹ̀yí tó tọ́ sí yàn mo fi kí Ọlọ́run ọba tó dá ayé àtọ̀run. àwọn kíkí kan ń bẹ èèyàn tó gbà أبقاكم الله. wọ́n lè pè yàn lọ́ba torí pé Ọlọ́run ló gbé sórí àga ọba. أبقاكم الله. Ọlọ́run ṣe wá gbé sórí àga ọba ni kó tún ayé rẹ̀ ṣe kó rí bó ti fẹ́ kò sí lọ́wọ́ ẹ̀. يا تحبون ó yá yọ ọmọ yìí. نبينا محمدا صلوا عليه وسلموا تسليما. Ọlọ́run adúpẹ́ ibi ètò wa mọ́ yìí. الحمد لله. ìjọ olóríire ni ìjọ Ànábì. الحمد لله. ìwọ tó bá mọ̀ pé ìjọ olóríire ni ìjọ tiwọn náà wà sọ pé alhamdulillah. يا من تحبون bẹ́ẹ̀ نبينا محمدا. erin kú síbi tí ò lọ́bẹ̀. bàbá kọ̀dọ̀ tó dé ń ká. gbogbo ẹran ti di gífà. aláàlú sì fẹ́ jẹun. Ọlọ́run tó tóbi rẹ̀. الله. ya man tuhibbuna. يا من تحبون bẹ́ẹ̀ni. نبينا محمدا. àfọwọ́ Miftahuddin. Ọlọ́run jẹ́ ọlọ́run barika jù báyìí lọ. آمين. ọlọ́run barika Ànábì Muhammad. صلى الله عليه وسلم. àtẹ̀wé àtàgbà lọ́bẹ̀ fárí tẹríba fún ní tẹríba fọ́bẹ̀ fárí. أبقاكم الله. àtẹ̀wé àtàgbà ní tẹríba fọ́bẹ̀ fárí gbogbo orí ayé máa wà ọ̀kì. آمين. ya man tuhibbuna. يا من تحبون bẹ́ẹ̀ni. نبينا محمدا. gbogbo ọmọ akéwà lọ kẹ́kọ̀ọ́ lára àfọ yìí. káyọ̀ kẹ́kọ̀ọ́. ó gba wa tá à ń pera wa lọ́mọ kéwù tó láàfọ àmì ń bẹ kì í kú lọ́mọ kéwù. أبقاكم الله. èsì pé àyàbá. ìwà ń pera rẹ̀ láàfọ. bàbá. máa wàsọ́là man wàsọ́là illa bil khidmati. أبقاكم الله. wa ma wàsọ́là illa bi tarkil khidma. صلوا عليه. ojúṣe ọmọ kéwù lọ́dọ̀ àfa ó ti sọnù lára ọmọ kéwù níwọ̀n jẹ́ ọlọ́àlùbáríkà mọ́ ọmọ ìjẹ́ gbádùn ayé mi. أبقاكم الله. وسلموا تسليما. ṣáájú tí mo fẹ́ lọ́pọ̀ àmọ́ mo fẹ́ lọ́ra mi dáadáa. صلوا عليه وسلموا تسليما. kí n bọ́ tajú báyìí lọ. صلوا عليه ìyẹn náà dá bẹ́ẹ̀. وسلموا تسليما. Ee. صلوا عليه وسلموا تسليما. ẹ̀yẹ́ lè débi tí ń lọ láìpẹ́ ó lè tètè débi tí ń lọ kí ni ó jẹ́ ó tètè débẹ̀ al-khidma ni bá ti mọ sí àkọ́nà. tó bá ti mọ àgbàlagbà tó mẹ̀gbọ́n lẹ́gbọ̀n tó mọ bàbá ń bàbá tó máa fà láàfà tó méyè ní. صلوا عليه
bẹ́ẹ̀ni وسلموا تسليما. àwọn àbá kan sọnù nínú ayé kò sí tó jẹ́ kí wọ́n sọnù ojú ni wọ́n tẹ̀ mọ́lẹ̀. àyè tojúmọ́lẹ̀ bẹ́ẹ̀ bá ti tojúmọ́lẹ̀ àfa òwò náà ò rí nà mọ́nu. صلوا عليه وسلموا تسليما. mo kí àwọn àlùfáà lórí kalẹ̀. أحبكم الله. báwa balẹ̀ mi kẹ́ni kí a gbọ́dọ̀ kí àwọn bàbá àgbàlagbà yìí. أحبكم الله. bàbá àgbàlagbà. àwọn tí wọn ò sì rìn wọn ò sì ṣìnà. الله أكبر. wọ́n mọ ibi tó yẹ wọ́n mọ ibi tó yẹ káwọn yà sí kíláwà ní wà lórí àgbàlagbà láti kékeré dì sí. أحبكم الله. kò sí oore tọ́lọ́ lè ṣe fọ́mọdé ibi tí bàbá yìí dé pẹ̀lú àdúrà tí ó máa tọrọ. أحبكم الله. olóhùn lọ́hùn kẹ́ òun kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ alọ́lọ́hùn ò kẹ́ ọ àgbà ńkọ́ wọ́n èyí jẹ ògùn débẹ̀ ọlọ́hùn á máa bùn yẹn ni lóòótọ́ àṣírí rẹ̀ ń bẹ. ẹ mànà sọ́dún صلوا عليه sábà ó sùn ní. وسلموا تسليما. صلوا عليه وسلموا تسليما. nǹkan mẹ́ta ló lè fa kéèyàn kú kíákíá. أحبكم الله. nǹkan mẹ́ta ló lè ṣe sábà bí kéèyàn wá kú kíákíá. kódà kan fún ẹ lógún àìkú ó kù. ó padà tètè kú ni nǹkan mẹ́ta ló lè fà á. àkọ́kọ́ àwọn báàbù wa yàgò lọ́ máa ládùn wọn. أحبكم الله. àwọn kò ṣeé kó wa lọ ń kó. أحبكم الله. àwọn kò ṣeé tọ́ lọ ń tọ́. أحبكم الله. ọ̀ka kásíbi tó kásí lọ ń tẹ̀ nílùú mọ́lẹ̀. a gbé ẹ yányányán. ọlọ́run ní tìrà lọ́wọ́ ẹ àsopọ̀ ni nígbà tí lè bá sa ọ tóró bọ́ sí ọ lára ó la kóró tọ́mú náà sa ọ oró bọ́ sí ọ lára ó tún la kóró tọ́mú náà tún sa ọ oró bọ́ sí ọ lára ó kó la kóró kóró bá kéré tó bá padà yá yóò dòdìdì yóò bẹ̀ ní rẹ̀. صلوا عليه bẹ́ẹ̀ni. وسلموا تسليما. صلوا عليه وسلموا تسليما. ẹlẹ́kẹ̀dì tó bá máa ṣe mánéjà láfíà. أحبكم الله. níta rẹ kọ́ ọ̀ tún lò wọ́n ní o lọ́sà wọ́n ní o má jẹ ẹran dídí ló fẹ́ràn jù wọ́n ní o má jẹ̀wà wọ́n ní òun tóun bá jẹ̀wà ara òun kì í jọlọ tóun bá sùn èyí sùn dáadáa ó sùn dálì kìí àmọ́ nù. وسلموا تسليما. alágbá nù. صلوا عليه وسلموا تسليما. ẹlẹ́kẹ̀ẹ́ta mo tọ́jú ìjókòó kó máa bá òun. أحبكم الله. bàbá. ṣé o rí i ni. صلوا ìwọ tó bá bẹ́ẹ̀ tẹ̀lé sọ́kú sallallahu alaihi wasallam. وسلموا تسليما. mo rò pé àwọn tí wọ́n fẹ́ kú àmì àsìkò sẹ́ni tó fẹ́ kú mi. صلوا عليه èmi náà ò tí ì ṣe tán kú. وسلموا تسليما. òun náà ni kí wọ́n máa lé ikú sí yàn tó kú أحبكم الله. tó sì kú. wọ́n máa lè kó kú àsìkò. wọ́n fẹ́ràn rẹ̀ ò fẹ́ràn rẹ̀ ó mọ̀rí kò mọ̀rí wọ́n á máa lé ikú sí àwọn kan bẹ kọ́tìlù ni wọ́n. أحبكم الله. àsàláyìlú wọ lọ́mù lórí ilé ayé àwọn destroyer wọ́n á destroy gbogbo planet tiẹ̀ ayé rẹ̀ ó sì bàjẹ́ lẹ̀ kan. وسلموا تسليما. nígbà tó bá lajú nù sáré àlùkìyàmọ̀ ló ti bá àlẹ́ o. الله أكبر. bàbá mo kí i o ọlọ́run bá mi kí i jù báyìí lọ. آمين. ọlọ́run barika nabi wa Muhammad. صلى الله عليه وسلم. mo fi bàbá wa àgbà yìí mo wá fi kí gbogbo wọn àlùfáà wọ́n sàdáyẹn ní bàbá yìí. الله أكبر. bàbá tẹ̀ ń da kọ́lẹ̀ kan elébè kan tọ́ba pè yẹn lélébè kan ó nítumọ̀. أحبكم الله. abọ́ ọ̀rọ̀ ní èmi mọ̀ pé ó gbọ́dọ̀ ní ó ti ní wákùú. أحبكم الله. ó gbọ́dọ̀ ní àkírù lìkàlámì. أحبكم الله. elébè tá a jẹ yó ebi ẹyọ kan tá a jẹ tí sì fún ni nínú. ọlá náà ní bàjẹ́ o. آمين. ìmọ̀lẹ̀ tí mo rí lára yẹn pọ̀
ìmọ́lẹ̀ ní ọlọ́run sì ní jẹ́wọ́ kù. Àmín. La ilaha illallah. La ilaha. ẹ̀yin bá lójú ní máa rìn tó pamọ́. Ó dùn mọ́ mi bàbá. ojú tiẹ̀ kan mọ̀ wí. bàbá tó yàtọ̀ sí ká lo gíláàsì. ojú mọ́tà ló kòtò kọ́. ojú tìbí tọ̀hún. Wa sallimu taslima. mo ní bàbá ẹlẹ́bẹ̀ kan mo fi kí ìjókòó olóko mi tàn sí bí. Allahu akbar. mo fi kí wọn sí ìjókòó. Jazakumullah. mo wá fi wọn àbàbá náà kí ẹ̀yin náà ọlọ́run ní jẹ́ kọ́lá náà bàjẹ́. Àmín. wọ́n ti kí gbogbo àwọn àlùfáà àti gbogbo àwọn jàmọ́. Àkí wọn. mo kí gbogbo àwọn ìyá aládẹ̀mí yìí ọlọ́run ní jẹ́ kọ́lá ní wá. Àmín. àti gbogbo àwọn awọ díìs tó fi dọ́dọ̀ màmá mi ń bẹ̀ wọ́n ọlọ́run ní yóò bàjẹ́. Àmín. àti gbogbo jàmọ́ lápapọ̀. Àmín. ẹlẹ́pọ̀ ẹja ló mọ tá à ń ṣe. ká lọ dọ̀rẹ́ ọlọ́run. Abukakumullah. ayé ti yí padà o. ayé ti yí padà. ọlọ́run sọ àyà kan náà Qur'an tó bá lọ́wọ́ Suratul Hashir Quran 59 àyà 18-19. أعوذ بالله من الشيطان الرجيم. ẹ̀yẹ gbé ọ̀rọ̀ mi ní ibẹ̀ mu. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ọlọ́run yá ayyuha alladhina amanu gbogbo àwọn jàmbá lọ́la pẹ́ nínú. الذين آمنوا. ọlọ́run ni mo pè yín o èmi mo dá yín agbára yín kọ́ lẹ́bi dára yín. ìgbà tí mo wá dá yín tán ó ní òun ojúṣe tẹ́ gbọ́dọ̀ ṣe o. الذين آمنوا. ọlọ́dẹ yìí tí mo dá sínú ayé. naam. اتقوا الله. ọlọ́dẹ bẹ̀rù mi o bàbá tó dá ní ṣe ní ká bẹ̀rù kí bàbá pe ọmọ rẹ̀ pé bẹ̀rù mi ẹ ti mọ̀ yín pé ikú tí ó pa ọmọ yẹn wọ bàbá rẹ̀ ló wà. اتقوا الله. gbọ́gbọ́gbọ́gbọ́ ọmọ yẹn bọ́mọ yẹn ó ṣe lu ayé àlàáfíà ọwọ́ bàbá rẹ̀ ló wà. tani ń jẹ́ àjẹ́ tani ń jẹ́ oṣó bí ọlọ́run ti ń sọ̀rọ̀. الله. اتقوا الله. bẹ́ẹ̀ ni ẹ bá yẹ wá. ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله. bọ́lọ́run bá ti dáhùn bọ́lọ́run bá lòun fọ́nùbọ̀n bá ti dìde báyìí kò sẹ́lòmíì mọ́ lẹ́yìn mi. bọ́lọ́run bá ti sọ̀rọ̀ ẹnìkan gbọ́dọ̀ tún sọ̀rọ̀ mọ́. ó ní ẹ bẹ̀rù mi o. اتقوا الله. àrà ń bẹ lọ́dọ̀ ẹ̀mí ọlọ́run tí mo máa fi ń dá èèyàn tó bá wù mí mo lè sọ ẹni tó rẹwà dolóòrùn. الله أكبر. ẹni tí wọ́n máa rí lórí títì tí wọ́n ò ní pè é. اتقوا الله. ọmọ ológun á dẹ̀ máa ṣòfò kiri. ẹni tó kú onídìí wá látòdì ọ̀run èmi ọlọ́run sì ní jẹ́ olò. اتقوا الله. bá wù mí ẹni tí ò ṣe é rí màá sì gbé àga ọlá fún ẹ lọ máa darí gbogbo yín bá ta ẹ lọ darí lọ sọ́dọ̀ rẹ̀. اتقوا الله. ẹ lọ máa sinẹ́ kàdídì rẹ̀ wọ́n á ní tanú tọ̀ wọ́n láàárọ̀ ni. الله أكبر. اتقوا الله. aláwọn tó dáa lọ tó ní kẹsẹ̀ méjì ó máa tì kì. aláwọ̀ ni arọ ni yóò sì bọ́ ẹni tó lẹ́sẹ̀. الله أكبر. gbogbo ayé rẹ̀ bí ó bá kọ́lé ọwọ́ arọ ni ó ti kọ́. bí ó ra mọ́tò arọ ni ó rà fún. bí ó lọ lóyìnbó arọ ni ó rà débẹ̀. اتقوا الله. ọlọ́run ni ẹ̀bẹ̀rù ni o. èyí ni gbogbo ẹ̀. ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله. ibi mọ̀ ń lọ gángan lórí. ó ní ẹni ń bá ti wá kó ayé lé lọ́wọ́ ọlọ́run á máa kó ayé fáwọn èèyàn kan tí wọ́n máa yan nínú gbá wọn. ayé rẹ̀ ó máa da ju tẹgbẹ́ rẹ̀ lọ. ọlọ́run pè é síta tó pè é léèyàn. أبقاكم الله. tó bá ti gbẹnu rẹ̀ dá sọ̀rọ̀ ọlọ́run lójúṣe rẹ̀ ń bẹ̀ tó o sì. wàlítàzọrọ nafsu máa ká dàmá ti lè yàrá. wọ́n wá báwọn tí ní kó dáa fún ẹ̀yìn látara dídá tó dáa fún ọ ni ó wà wá báwo ló ti sọ̀la kalẹ̀ tí ọ̀la rẹ̀ fi dà. èyí lè sùn ọ̀kọ́ làbàjẹ́ o. ما قدمت لغد واتقوا الله. aláwọ̀ lò wọ́tẹ́kùnlá nítorí wípé ayé èèyàn lè dá lónìí kó má dá lọ́la. أبقاكم الله.
ìyẹn lè jẹ ìjọba ó lè jẹ gómìnà lónìí kó di lọ́la kó dé ní àṣìṣọ́ lóko. Abukumullah. ìyẹn lè jẹ pírẹsidẹ́ǹtì lónìí kó di lọ́la ká máa ṣépè fún. ìyẹn lè jẹ síàmánù lónìí ká pàdé ẹ lọ́la ká tú pípẹ́ wọ́tà ló pé ká dà fún yín. wọ́n lè tẹ ìrún náà fún sọ́mbà kọ́tà bá ti lè gàdé wà dákùn. aláwọ̀ ní gbogbo ayé rẹ tó bá ń wá kórí ó ní fi páyà èmi ọlọ́run fi wá àwọn èmi ọlọ́run sọ́ra rẹ dọ̀rẹ́ mi dandan kọ́ ni kọ́lọ́hún sọ́ra rẹ dọ̀rẹ́ rẹ dandan ni kí wọ́n sọ́ra rẹ dọ̀rẹ́ ọlọ́run. Abukumullah. torí tí wọ́n fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run ó pọ̀ ju tọ́lọ́hún béèrè lọ́wọ́ rẹ lọ. nǹkan méjì lọ́lọ́run fẹ́ lò lọ́wọ́ ẹ̀ nínú ayé báyé ti tó yìí nǹkan méjì lọ́lọ́run béèrè lọ́wọ́ wa àkọ́kọ́ ni ẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì ni ìwà rí. wọ́n lè tẹ ìrún náà fún sọ́mbà kọ́tà bá ti lè gàdé wà dákùn. ìwọ ni wọ́n nídìí owó o fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run. ìwọ ọkùnrin o fẹ́ fẹ́yàwó o fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run. Ó fẹ́ bímọ. látara obìnrin o fẹ́ bímọ o fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run. Abukumullah. ìwọ yìí náà ló fẹ́ ra mọ́tò o fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run. ìwọ yìí náà ló fẹ́ kọ́lé o fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run. Abukumullah. ìwọ yìí náà ló fẹ́ lálàáfíà tàbí kíkún o fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run. ìwọ yìí náà ló fẹ́ kó soríire nígbà tí wọ́n bá soríire tán kọ́mọ rẹ tún soríire. wàlíjà ń sórí. Nafu sọ́mbà kọ́tà bá ti lè gàdé wà dákùn. aláwọ̀ ní tí wọ́n bá ṣe síwájú ní fi kó èrè wá fún ọ. ẹ wọ ọ̀pọ̀jù ilé àwọn àfáà mi lónìí tí ò sí ilé mọ́ ilé àfáà mi ẹran ní sùn lẹ́yìn sí. Abukumullah. mo máa ti wí o àná wọn tẹ̀lé ẹnìkan ò tó gbé náà wojú wọn Allah. ayé wọn da lánàá ni kò da lónìí wọn. wọ́n lè tẹ ìrún náà fún sọ́mbà kọ́tà bá ti lè gàdé wà dákùn. agbára ló ní ló dáadáa ọlọ́run ní àṣírí kan wọ́n lè bùn yẹn àwọn èyí tí wọ́n yẹn ròyìn agbóhùn lọ àkíyàmọ̀ Allah. ó wá sì kú tọ́ sórí sáré rẹ̀ tí wọ́n bá ọ lọ. Nafu sọ́mbà kọ́tà bá ti lè gàdé wà dákùn. bí tọ́ba kò wá tọ̀ lórí sáré rẹ̀ ní eléyìí ibú ọ̀hún náà ni Allah. àṣẹ wọn máa ń kú láyé. gbogbo ẹni ọlọ́run bá ti kẹ́ tọ́lọ́run bá ti tù ẹ́ síwájú iwájú wọn èyí tètè débẹ̀ orí ilé sọ̀rọ̀ ṣe orí ibú òṣìṣẹ́ dá ṣe Abukumullah. orí ilé òfé lọ orí ibú òṣìṣẹ́ dá ṣe àwọn méjèèjì náà ni wọ́n mú. Nafu sọ́mbà kọ́tà bá ti lè gàdé wà dákùn. káwọn bá ti tiẹ̀ síwájú báyìí ó kú báwo ló ṣe lo wájú yẹn títọ̀ láàrẹ̀ ò ní bàjẹ́. Allah akbar. báàbá lè sọ̀rọ̀ lójú rẹ̀ á sọ lójú ọmọ rẹ̀ bàbára wa ò bá ká bàbá rẹ̀ agbára wa káwọ̀. Abukumullah. ìtò ṣe lọ́la táyọ̀ máa dùn ìròyìn rẹ̀ táyọ̀ máa yìn ẹ́ tí wọ́n máa ní èèyàn lọ òun ní kò ṣe o. Nafu sọ́mbà kọ́tà bá ti lè gàdé wà dákùn. gbogbo ń tàn dààmú wá nínú ayé ìrọ̀rùn lọ́lọ́run ṣe fáwọn kan. ẹlòmí bá ra mọ́tò tuntun ní rà kò sì tún ní jẹ́ ẹ̀kún. Abukumullah. níbi táyà kan tí ra tó kú wọ́n tó gbé wálé tó ní mọ́sẹ̀. ó tún lọ pé mọ́gàjì ilé wọn bàbá mọ́sẹ̀ ra mọ́tò tuntun kan ní sí. Tọ́mọ́tò náà fẹ́ rí bá ní. nìyí ò bá sáré jáde gidigidi àdúgbò ọ̀kan nù wa láti jọ yìí ó ra mọ́tò tuntun ẹja lọ sàdúrà sígbà tí ó débẹ̀ lójú tó kú wọ̀. Allah akbar. sáré wọn gbọ́dọ̀ kú wọ̀ là á pè tuntun yà yìí kátó wá ní fẹ́ẹ́lì news tí inú pọ̀ jàǹtì rẹ̀. Nafu sọ́mbà kọ́tà bá ti lè gàdé. bọ́lá bá ti wá ṣe fún ọ tó bá ti dọ́dọ̀ rẹ̀ hù. Ọlọ́run ti kalẹ̀ fún ilé rẹ̀ ó ti débẹ̀ nù. Ọlọ́run ti jókòó tiẹ̀ nù. Ọlọ́run ti gbẹnu dáadáa sọ̀rọ̀ nù. ọkùnrin báwo ni wọ́n náà ń ṣe lápá lọ́la táwọn èèyàn máa sọ̀rọ̀ rí dáadáa. Wattaqullah. ní ọjọ́ kan tó fi máa ronú bó bá ti rí jẹ máa rántí pọ̀wọ̀n kan wà tí wọ́n rí jẹ. bí o bá ń lálàáfíà rántí pọ̀wọ̀n kan wà lọ́sípítà tí wọ́n lè jẹun mọ́. Abukumullah. Wattaqullah. wọ́n fi ẹnu rẹ̀ jẹun ní ìtún ọmọ kan fi gbà jẹun. Allah akbar. ẹlòmíì ò lálàáfíà máa ó sì wà nínú ayé. Allahu akbar. ayé ò sùn àlàáfíà ló kù lára rẹ̀ làárẹ̀ bá di ọba mọ́ lọ. Wattaqullah. gbogbo tọ́lọ̀ bá ṣe fún aláyé má gbàgbé báwọn kan bẹ tí wọn ò ní. Inna Allaha khabirun bima
تعملون. Ọlọ́run ní bẹ́ẹ̀ bá ti gbàgbéra bẹ́ẹ̀ bá yẹn lọ gbàgbéra pẹ́lẹ́ ayé rẹ̀ ọ̀la ọ̀dànù. À ń lo ayé ọ̀la láti èní ni èní láti ṣiṣẹ́ ọ̀la tí ayé ọ̀la wà á dájú ayé òní lọ. أبقاكم الله. إن الله Gbogbo ọmọdé tẹ bá bá níta gbangba tó lè dúró tó lè fọwọ́ sọ̀yà tó lè dára nímọ̀ tó lè dára owó tó lè dára ọ̀la àwọn bàbá ńlá àwọn olóṣìṣẹ́ rẹ̀ lánàá tí wọ́n jèrè rẹ̀ lónìí. إن الله خبير بما تعملون. إن الله خبير بما تعملون. Fìgbà kan máa sunkún wọ́n ní kí ló dé tó sunkún wọ́n ní mò ń jẹ dáadáa báyìí ní ìsìn àwọn kan wà tí wọn ò rí jẹ ní. الله أكبر. Ayé àwọn kan ò dá báyìí àwọn kan ò ráṣọ wọ ìyà ń jẹ àwọn kan báyìí torí bá Ọlọ́run ṣe ń tẹ́ wọn ni Ọlọ́run fi ìyà jẹ àwọn kan lọ́wọ́. أبقاكم الله. Ànábì Muhammad صلى الله عليه وسلم. yorùbá ànábì mìíràn. sallallahu alayhi wa sallam. tó bá kú àmì sọ pé sallallahu alaihi wasallam. sallallahu alayhi wa sallam. إن الله ànábì ni man khafa adlaja faqad adlaja. أبقاكم الله. ànábì ni tí ẹ̀ka báyìí ni nípa ayá Ọlọ́run nínú ọkàn rẹ̀. فقد أدلج. Orú ẹni bẹ́ẹ̀ lọ́lọ́run máa mú sínú ààyè kan yóò wá wọnú ilé Ọlọ́run báyìí. Màkàmà ni yóò lọ gbà á. أبقاكم الله. Adé ni wọ́n á fi dé lórí. Bí wọ́n ti jọba yìí wọ́n máa rí adé yẹn lórí ẹ̀ pé ọ̀gbẹ́ni léyìí kò sí lẹ́yìn ó lè má lówó tí ń di tí ó fi jọ. Ó lè má lówó ó lè má wọ aṣọ tó dáa. أبقاكم الله. Ṣùgbọ́n tí ìpáyà Ọlọ́run bá wà lọ́kàn ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ bó bá jókòó yóò tún máa wọlé pé sẹ́mi ìfèrà mọ́lẹ̀. إن الله Kì í ṣe eré ìrà tí ń bẹ lẹ́lẹ́ ni. خبير بما تعملون. Báwo bá bá lákàdé dè mí ní lákàdé dàrá mi nínú àṣàfúnla ẹni mo ṣe. ó dùn mọ́ mi bàbá. Torí tá ń lò yìí ayé tá ń lò yìí àgbọ̀dọ̀ ló tàwọn ọmọ wa mọ̀. Bọ́lọ́mbà ti gbé gbọ́nà dẹ́rẹ́ ìbẹ̀rù ti dé. الله أكبر. Tó bá bẹ ní Ọlọ́run tó tọ̀ tó sì fẹ́ wọnú ilé Ọlọ́run tó. Ànábì Muhammad صلى الله عليه وسلم. wọ́n ní man adlaja faqad balaga limanzila. صلى الله عليه وسلم. Ẹni tó bá wá mú wọnú ilé kan tó ti wọnú ipò kan yẹn balaga limanzila wọ́n wà lọ sọ sí inú èrò ọkàn rẹ̀ gangan yóò lọ jókòó mẹ́ẹ̀. Ó lè jẹ́ olóṣì àmọ́ yóò ti dolówó nínú. الله أكبر. Àtọ̀ tí ń bẹ lára rẹ̀ Ọlọ́run wà lọ kán omi òróró àlùbáríkà sí la. أبقاكم الله. Irú àwọn ìyá bẹ́ẹ̀ lẹ́wàá rí tí wọ́n jìyà láàárọ̀ tí wọ́n jọ lọ́wọ́ sùn. سبحان الله. Irú àwọn bàbá bẹ́ẹ̀ lẹ́rìí tí wọ́n sánáná kiri tí yà jẹ́wọ́ káàkiri ayé tó wá padà di lálẹ́ tọ́mọ padà wá sọ pé bàbá mi Amẹ́ríkà ni ẹ wá lọ ọbẹ̀ ẹ lọ́mọ tí wọ́n ṣe lọ́hùn. إن الله Bẹ́ẹ̀ni خبير بما تعملون. oyè yorùbá yìí. إن الله خبير بما تعملون. Ànábì Muhammad صلى الله عليه وسلم. ó ní ẹni yẹn Ọlọ́run wà lọ pèsè sílẹ̀ àkàn fún ọgbà kan gbogbo nǹkan ní bẹ́ẹ̀ ní ọgbà náà wọ́n wá béèrè pé ànábì àwọn sábẹ́ lọ bá ànábì Muhammad صلى الله عليه وسلم. kí là ń pè ní sílẹ̀ ànábì ní huwa àlìjánà صلى الله عليه وسلم. Ọlọ́run wà fún ní ọgbà ìdẹ̀ra méjì ní bẹ̀ ọgbà ìdẹ̀ra kan bẹ nínú ayé yìí ayé ń bẹ nínú ayé o there is life inside life. أبقاكم الله. Yes, I'm alive. ayé ń bẹ nínú ayé yìí bí o bá nínú àmọ́ ni o sọmọ o. أبقاكم الله. àwọn ẹ̀dá kan ń bẹ nínú ayé yìí àwọn ọ̀kan so ayé ni wọ́n. wọ́n lè dá gbé èèyàn mi tọ́lọ́hún sì máa wò ó. Ọlọ́hún bá dájọ́ ẹ̀ dọ̀rùn náà. سبحان الله. Ọlọ́hún ó sì dájọ́ olè òtútù ohun aláṣọ náà tó wọ́n ti ká aṣọ tí ìbora wọ́n ti ká lọ. إن الله خبير بما تعملون. abẹ́ ẹ̀gbọ́ ẹ̀bẹ̀ yorùbá nẹ́bí. sallallahu alayhi wa sallam. ولا تكونوا كالذين نسوا الله. wọ́n ní má lọ gbàgbé má lọ dàbí. كالذين نسوا الله fàṣẹ́hùn. فأنساهم أنفسهم ẹ̀bà أولئك هم المفسدون. wọ́n ní má lọ dàbí àwọn kan tí wọ́n sọ pé àwọn gbàgbé Ọlọ́run tó lè dá sí ibi ara wọn ni wọ́n gbàgbé ẹ̀. الله أكبر. àwọn ayé kan bẹ nínú ayé yìí tí Ọlọ́run ò bá mí sí ẹ lára dáadáa ó rò pé òní kú mọ́ ni o. الله أكبر. àwọn sínétọ̀ kan wọ àwọn ọgbà pé ikú bẹ nínú ayé yìí kú àwọn gómìnà kan wọ àwọn ọgbà pé ikú bẹ wọ́n tún sọ fún ẹni pé lágbájá àti ò bá sọ̀rọ̀ a máa pa ẹ́ dànù. الله أكبر.
sọmọ pé kéèyàn kọ́ tó lè gbóyà sọ fún yàtọ̀ pé màá pa ẹ́ dànù sọmọ pé òun gbà yí pé òun làṣàlá ìlú òun ò ní kú mọ́ nìyẹn because nígbà tó bá bẹ̀rù ọlọ́run tó bá rántí pé ìjọ kan bẹ wọn náà ń wà nílẹ̀ lẹ́bàá yìí ó ní lè gbé apá ẹ̀ mọ́ ó ní lè gbé ẹsẹ̀ mọ́ ó ní lè fẹ́nu ẹ̀ sọ̀rọ̀ mọ́ ó ní lè gbé ọkàn mọ́ ó ní lè la ojú mọ́. ìjọ náà wọ́n máa wẹ̀ fún ni. Humul fasiquna. ìjọ náà wọ́n máa wú aṣọ fún ẹ lẹ́nu. Ulaika humul fasiqun. ìyàrá tó lè sùn níṣẹ́jú kan wọ́n wá gbé ọbẹ̀ ó sì lọ àìmọye ẹgbẹ̀rún ọdún bẹ̀. sáré kò sọ́wọ́ tó lè sùn lẹ́lẹ̀. ó ti fẹ́ kébẹ̀ sí o. kọ́lá bẹ̀ lẹ́tà ìsìsì bẹ́ẹ̀ bàbá kò ní. lónìí tí n bá sùn bẹ̀ ní ìsìn sùn lọ́sítà lóṣù kan. Allah. wọ́n ti jẹ́ mílíọ̀nù mọ́tò wọn dùn ẹ̀dọ̀dẹ́ ẹ̀dẹ̀dẹ̀ àǹtí gbogbo ẹ̀ tí wàá kọ́lé sí wọn. Ulaika wọ́n máa ti wù. humul fasiquna. eba Ulaika humul fasiqun. wá ọjọ́ kankan máa sunkún wá ọjọ́ kankan máa bẹ̀rù ọlọ́run. Abukumullah. ìwọ tó bá lówó lọ́wọ́ sáré ní tí ò ní. pé wọ́n jọba ìgbẹ́ ẹ̀ ní èmi ní iye gbà àṣìlẹ̀ rẹ lọ́la nù ìtí lọ́yà kì í bí tán lé lọ́yà nù ìtí dọ́kítọ̀ kì í bí tán lé dọ́kítọ̀ nù ìtí àbá èsè tán lé àbá nù ìtí olówó èsè tán lé olówó nù. Ulaika. àti ní dọ́kítọ̀ tá a rí mọ́ àyèmọ́ ẹlẹ́yà tó ti kú pé wọ́n kú parí àyèmọ́ ẹlẹ́yà àbá tó ti dópin nílé wọn. fasiquna. eba Ulaika humul fasiqun. àwẹ̀yìnẹ́yà. Aynayya Allah tabkiyani ala dhanbi. àbáwá muhammadu bin muhammadu al-Ghazali. ó sọ ìtàn anabi wa muhammadu ká ẹrú sí ibrahim. Sallallahu alayhi wa sallam. wọ́n ròyìn iná fún anabi wọ́n ròyìn fún àwọn sahaba gbogbo wọ́n sì sunkún. Allah. wọ́n ní bí iná bá dúró báyìí bí gbogbo èèyàn bá dúdú kìyàmù báyìí títa tí iná wọn ta lókè báyìí bí ìgbà tí wọ́n kógi sínú náà tí wọ́n ẹ̀ṣẹ̀ wọn náà wọ́n ta báyìí yóò wá dàbí odidi ilé kan títa iná gbọ́kàn ta sókè báyìí tí wọ́n máa kọ́ ní gbogbo àwọn èèyàn rírà iná ìgbóná ni yóò sì máa ra àwọn èèyàn lára àwọn kan wọ́n sùn. Allah. wọ́n wá ní bó bá ṣe wá gbóná tó tí buhaya ní gbígbóná ìbílú ló wà lọ gbó omi kan wá wọ́n lómi kíni alábi ní ẹjẹ ń sàlàyé nílẹ̀ náà. Sallallahu alayhi wa sallam. ìbílú ló wà mú omi ẹ yóò wá dà sí náà yẹ lọ́dọ̀ àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run iná náà ò bá ní dọ́dọ̀ wọn mọ́. Allahu akbar. alá Aynayya Allah tábùkìyáyé tabkiyani ala dhanbi. tanásárọ̀ tanasara umrihi min yadayya wala adri. wọ́n bẹ̀ lọ́wọ́ ànábì pé omi wo ló pa iná yẹn. Sallallahu alayhi wa ìlà ànábì sallam. omi wo ni ó pa wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní omi tí ó pa omi ẹkún ojú gbogbo àwọn tí wọ́n páyà ọlọ́run pẹ̀lú gbogbo tọ́lọ́run ṣe fún wọn láyé. Aynayya Allah tabkiyani ala dhanbi. tanasara umrihi min yadayya wala adri. bó o bá ti ní páyà ọlọ́run alikiyama yóò nira fún ọ láti dé. àwọn bàbá wa wọ́n ní yéye ẹ máa bá mi dárò. Ẹ máa bá mi dárò. tálíkà tó ti yà láyé tó tún wọ̀ náà lọ́hùn. Ẹ máa bá mi dárò. yéye Ẹ máa bá mi dárò. Ẹ máa bá mi dárò. tálíkà tó ti yà láyé tó tún wọ̀ náà lọ́hùn. Ẹ máa bá mi dárò. ó ṣe wàhálà títí láti bẹ̀rẹ̀ ọjọ́ ayé rẹ̀ kó lè dé èèyàn láyé ó sì dé èèyàn ti dé èkú òtún wá lálẹ́ kìí àwọn jù. Allah akbar. ó jẹ́ ká sọ fún ẹ pé òun ayé rẹ wa Aynayya agbáko ló ṣe nínú ayé tó wà nù. Allah tabkiyani ala dhanbi. tanasara umrihi min yadayya wala adri. àdúgbò Muhammadu wa kọ́ àwọn sàábé ìjọba yìí. Sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ yìí sàábé mi
kìá mọ wọ́n ní kí ni ó ní arákùnrin kan ó dé níjọ́ náà wọ́n wá kó iṣẹ́ rẹ̀ nínú ayé jọ wọ́n wá kó iṣẹ́ ibi rẹ̀ nínú ayé jọ wọ́n wá ní iṣẹ́ ibi rẹ̀ ó ju iṣẹ́ rẹ̀ lọ wọ́n wá dájọ́ pé kí wọ́n lọ jù sí mi náà. àbùkọ́ ọkùnrin ńlá. tó bá gbèsè ní làákà ìwádìí kó nọ́mà. bẹ́ẹ̀ni bàbá. do good expect good. bẹ́ẹ̀ni bàbá. do bad expect bad. àbùkọ́ ọkùnrin ńlá. àìlẹ́yìn. Allah tabkiyani ala dhanbi. bẹ́ẹ̀ni. Kana zara umri min yadayya wala adri. wọ́n ní bá ti lọ báyìí. فقالت شعرة من عينيه. àbùkọ́ ọkùnrin ńlá. ìgbẹ́pẹ́ ojú yìí irun kan bá pariwo mẹ́. Ya Rabbi Ya Rabbi Ya Rabbi alákùnrin tí wọ́n ní kó máa lọ nínú yóò máa ké lọ. Allahu akbar. àgbà tó rọ̀ wọ́n jásí ni ó jásí. àṣàgbà kò lòún ṣe láyé. Allahu akbar. àṣọwò rí dáadáa ṣe láyé. àṣọrí ibú lòún gbáyé ṣe. àti gbogbo tó yẹ kó òun ṣe kọ́ lòún ṣe. àìní jàlá. tábùkìyáni. tábùkìyáni aláàbàbí. kana zara umri min yadayya wala adri. bí irun gbẹgbẹ ojú kan ṣàárátùn ní ṣàárátì àìlẹ́yìn ìgbẹgbẹ ojú kan ni o yóò bá pariwo sókè Ọlọ́run mi rasuluka Muhammadu sallallahu alayhi wa sallam. òjíṣẹ́ rẹ̀ ló sọ ọ̀rọ̀ kan fún wa wọ́n ní kí ni ànábì sọ ànábì ní gbogbo ojú tó bá sun ẹkún omi ojú rẹ̀ pẹ̀lú tí wọ́n fi kó iná tí wọ́n fi pa iná tí ó ju àwọn mọ̀mìnì àwọn èèyàn rẹ̀ irú ojú bẹ́ẹ̀ kò sì ní wọ iná. àìní jàlá. ẹni tó sunkún torí tọ́lá òun ni o. tabkiyani ala dhanbi. تناثر عمري من يديك ولا أدري. ọlọ́run èmi sunkún dákà mi ò sunkún torí kankan ebi ò pa mí débẹ̀. Allahu akbar. ìpẹ́pẹ́ ojú yìí omi náà tábà lójú mi gbẹ́nà. àbùkọ́ ọkùnrin ńlá. ìtúgbẹ́ tó kíbò sí fọlọ́hún ọlọ́run bá sọ fún wàlẹ́ ìgbàgbé ẹ dá arákùnrin yẹn padà ẹ lọ sọ sálì jẹ náà. subhanallah. tanathara umri min yadayya wala adri. tanathara umri min yadayya wala adri. alábìnrin tó bá di dẹ́yẹ nínú wa bẹ́ẹ̀ sí ní kíbò sí káàkiri pé nájà fúlánù ibùnú fúlání bisha'aratin wahidatin. subhanallah. ẹnìkan wà ní ọgbà àlìjẹ́lẹ̀ ń bí ó. Stay tuned for more interesting programs on My Naija TV.